graduation ìdánwò. Okay, let's go. Yeah, bounce. Mo gbé jẹ́ sí mo gbé jẹ́ sí mo gbé jẹ́ sí agbára ṣe kò sí ilé sọ ọ̀rọ̀ mi. Mo gbé jẹ́ sí mo gbé jẹ́ sí mo gbé jẹ́ sí. Ẹ̀yin aládùúgbò yìí, Jésù ìmúmútọ̀ yìí. Jésù ọkùnkùn lórí kí àjọyọ̀ rẹ̀ ó jì nítorí ẹ̀ṣẹ̀ wa apálára ọkùn lórí kí àjọyọ̀ rẹ̀ bí àmì àmìlá kálẹ̀ ní ìyè àti ìgbàlà ìyìn ayé rẹ̀. Arábìnrin tí o tọ́ sí ẹni tó yẹ kó máa wà fún ìjà wọ́n mọ tó ń pọ̀ yẹn. Wọ́n ṣe sẹ́ẹ̀tì tàbí ìsìnlẹ̀ onírúurú ìyẹn bí onírúurú onírúurú ìyẹn bí onírúurú òòrùn èèwọ̀ wọ́n ṣe sẹ́ẹ̀tì náà ìyá ṣiṣẹ́ àwọn ẹ̀rọ sáwọn tó ṣe wọ́n ṣe. O bẹ́bí wà á mo tún máa rí ẹ láti gbé owó ayé ṣé o fẹ́ lóòótọ́ àti ìṣẹ̀lẹ̀.
kú òkú ìparí lórí ayé àṣẹ ìjọ náà kọ́ ìlànà ilé ìjà gẹ́gẹ́ bí ìṣe ó tún padà wá sọ́dọ̀ òṣìṣẹ́ ọ̀pọ̀ lẹ́yìn ìgbà tí ìwọ̀n ara ìṣẹ̀lẹ̀ iṣẹ́ dájú Basta! Quando guarda, se da linea, mami. Basta! Non è caso. Basta. O tu dici a lei, il lo so che o tu dici a lei. Questo vai a non è caso. O tu dici a lei, bravo. O io va a prendere. Che mi deve aiutare. Ọlọ́run mo tún ti tọ̀ wá Jésù gbàṣẹ rẹ̀ ṣe àdúgbò ojú àṣẹ rẹ̀ ẹlẹ́rù àṣẹ ẹ̀rẹ̀ ojú ẹlẹ́rù àṣẹ rẹ̀ ṣe àṣẹ rẹ̀ ṣe àṣẹ rẹ̀ ṣe. Bóyá ọ̀dọ́ wọn bàbá kan náà wọ̀ ọ̀dọ́ díẹ̀ Thank you so very much. This is Oluwa.